one faith, one universe. Canal Oduguemi Producciones presenta. Ibani ogo wa kasudu abe kun saro de gbori anjo kara nle fani ko wa se o wa gbebo oloji ni tubo ero pe ero oba ba gore ebo wa bu wa gore ba wa bu wa o ero pa ito ba ba gore ebo wa bu wa o la o ero pa ito ba ba gore ebo wa bu wa iba ni bi ni ba ji iba ni bi ni ba mo si o be ni ba mo se edu iba lo wo gbe ni ton bi o se gbe alara iba lo wo gbe ni ton bo se gbe kuje yo olode Òṣogbo eyin tó bá jẹ́ mi ni adogun ẹrú èyàn tó jẹ́ mi ní alagban ni wa ba o èyàn tó jẹ́ mi ní abe degberu e ma láyé gbogbo sọ̀rọ̀ a ki iba bo won lára ki bo lára o gbogbo sọ̀rọ̀ a ki iba bo wọ́n lára o Ọ̀rúnmìlà o gbogbo sọ̀rọ̀ a ki iba bo wọ́n lára ẹja gbọ̀pẹ̀ ẹja pẹ̀dú ẹja pẹ̀rún mọ̀lẹ̀ ẹja ṣeré bá wẹ́lẹ́ ni ẹja máa sáré bá lọ oníṣẹ́ bá ṣe gàràgàrà ti sọ̀rọ̀ gbẹ̀rì yóò èmi ò ní ti sọ̀rọ̀ gbẹ̀rì rárá wọlé bí ó máa ṣe ibà tí mo tiẹ̀ wá ń pè é rí ibà tí mo sọ ibà tí mo pè é rí ibà ní ká sọ gbòòrò títí ká lè bà kálá kátàlá títí ká lè bà kákan o àṣeyọ lọ́nà ọ̀nà tí àwọn Ọ̀rúnmìlà sùkú wọn lájẹ́ bá gàyín wá ọmọ gàyín bọ̀ o àjẹrẹ́ bí ọlọ́nà ọ̀nà o owó bá gàyín wá ilé àgàyín bọ̀ o àjẹrẹ́ bí ọlọ́nà ọ̀nà o gbogbo òṣòṣò ọgbà ibà ń kórè ébọ̀ wá fún wa. Ekórè bọ̀ wá fún wa o gbogbo òwúrọ̀. Ìjọba ibà ń kórè ébọ̀ wá fún wa o Ọ̀rúnmìlà o gbogbo òṣòṣò ọgbà ibà ń kórè ibà pẹ̀lẹ́ ọmọ ẹ̀dú ọmọ agbọ̀nmìrìgún o. Ẹ̀kú dúró ènìyàn tọ́jú kó ẹ̀kú gàlẹ̀ o. Ojú tẹ fi wòrán ọgbọ̀n ojú tẹ fi wòrán ẹ̀dú ojú náà òní bá ẹsẹ̀ lẹ́ẹ̀bì náà rú ẹsẹ̀ náà òní kádànù o. Ọwọ́ tẹ fi fún mi lówó ọwọ́ náà níbi ìlà fún àmàlẹ́ gbòòrò. Gbogbo òwúrò sọ̀pẹ̀ bá ń kórè é bọ̀ wá fún wa. Kórè é bọ̀ wá fún wa o gbogbo òwúrò sọ̀pẹ̀ bá ń kórè é bọ̀ wá fún wa o Ọ̀rúnmìlà o gbogbo òwúrò sọ̀pẹ̀ bá ń kórè é bọ̀ wá fún wa. Àbọ̀ dáṣe o gbogbo òwúrò sọ̀pẹ̀ gbìyànjú nílà ó bọ̀ dáṣe. Àbọ̀ dáṣe o òwúrò sọ̀pẹ̀ gbìyànjú nílà ó bọ̀ dáṣe o Ọ̀rúnmìlà o gbogbo òwúrò sọ̀pẹ̀. Ìbá ní tó bá dolúwẹ̀ má ti di gbà kò sẹ́yẹ tó lè má tógún. Tó bá dolúwẹ̀wẹ̀ ti di wẹ̀ kò sẹ́yẹ tó lè wẹ̀ tó gàró lónìí. Tó bá kankan ṣeré ibà ìdí pàtàkì ọ̀pọ̀ ọmọ ẹ̀dùn ọmọ àgbẹ̀mìrì gbẹ́ mọ́mọ́. Ẹlẹ́sẹ̀ wẹ́ ẹlẹ́sẹ̀ ẹlẹ́kọ́ wá gbé mi. Ilé ẹ̀sà ògùn ọmọ olókojo ọmọ alátẹ̀mọ́dé tí mo ṣe é dé. Gbogbo òwúrò sọ̀kò nílé lẹ́gbà pé bá bẹ́. Ẹgbà pé bá bẹ́ o. Gbogbo òwúrò sọ̀kò nílẹ̀ ẹgbà pé bá bẹ́ o Ọ̀rúnmìlà o. Gbogbo òwúrò sọ̀kò nílẹ̀ ẹgbà pé bá bẹ́. Gbìgbìn lágbìn gẹ̀dẹ̀ nílọ́la. Alọ́rẹ̀ ṣe gbogbo. Alọ́rẹ̀ kézoko gbìgbìn lágbìn gẹ̀dẹ̀ nílọ́la. Kézoko Ọ̀rúnmìlà o. Ìgbìlá gbẹ̀gẹ̀rẹ̀ lọ́la lọ́rẹ̀gẹ̀ sóko. Ibá ní ògbèrègèrè ìjátòkè ìlú rẹ̀ nílá borí ìsọlákẹ́jọ ọ̀run. Ẹjọ́ ti ti kọ̀lé ọ̀run bà pọ̀lé ayé. Sánú kára ńlẹ̀ ẹ̀gbọ́n kó wá ṣe. Orí gbẹ́bọ̀ ọlọ́jì òtúbọ̀. Orí dodo yà sílé ra. Orí kàtàkù sódò èkóso. Ọjọ́ Ọ̀rúnmìlà sókè gẹ̀tì. Gbogbo òwúrò sọ̀pẹ̀ bá gbóre. Ẹ bọ̀ wá fún wa. Ìgbòrí dábì sí ìdára o. Gbogbo òwúrò sọ̀pẹ̀ ìgbòrí dábì sí ìdára o Ọ̀rúnmìlà o. Gbogbo òwúrò sọ̀pẹ̀ ìgbòrí dábì sí ìdára. Ẹni ẹjẹ́ kírun màlẹ̀ ó sọ̀rọ̀ ẹjẹ́ kó ní bá tẹ̀ pé bá. Kóbó dé o ènìyàn tó bá máa rú ẹ̀. Kóbó dé o Ọ̀rúnmìlà o ènìyàn tó bá máa rú ẹ̀ kóbó dé. Kóbó dé o ènìyàn tó bá máa rú ẹ̀. Kóbó dé o Ọ̀rúnmìlà o ènìyàn tó bá máa rú ẹ̀ kóbó dé.
wálé ilé là wá iṣu tí ọ̀wálé dùnra rẹ̀ ní iyán àgbàdo tí ọ̀wálé dùnra rẹ̀ lógi ohun ẹ̀kọ́ ọmọ tuntun jòjòló tí ọ̀wálé ó dùnra rẹ̀ ló sùn wọn sẹ ọba màmá wálé ilé là wá mọ rẹ. àwa mọ rẹ o ọba màmá wálé ilé là wá mọ rẹ o Ọ̀rúnmìlà o ọba màmá wálé ilé là wá mọ rẹ. mo rí bá kígbà mi kọ́ mọ̀ ṣẹ́ ìgbà bàbẹ̀rẹ̀ là kọ́kọ́ jú ojú bàbá mi àìláàárọ̀ tí wẹ̀ bí òjò ọmọ aláṣọ ọ̀gbárò ọmọ arójàlá sàǹkó yomoyomo kákó ọmọ lẹ́kọ̀ọ́ òjòwú ti gbáṣẹ́ gbòó ọmọ pamẹ́ nkúlu kára bí ajere òjòwú ilé ò lè jà pótí tilé àwa lè jẹ́ kókó orin nílé wa ọmọ aláìbẹsẹ ọmọ àpèjọyè ọmọ olómọdé tí gbègbè kàwédé lolómi tútù ẹsẹ̀ òkè o kò sí yàn tí ó ti ní òrùn dé tí ó romi tútù tí ó mú ọmọ aláìbẹsẹ ọmọ ẹni tí ó gbọ́ ẹni tí ó mọ̀ràn wọn làwọn torí ẹ̀yìn àwọn ròjé lé láìbẹsẹ mo múnú sọgbọ́n mo sì mú kùn mi sì mọ̀ràn mo ní mo torí òye mo ròjé lé mo gbádé borí mo sì róye ilé wa jẹ èèyàn tí ò gbòyè bó kí bákò ní mẹ́bọ. ní mẹ́bọ̀ o èèyàn tó gbé ara bókì bákò ní mẹ́bọ̀ o Ọ̀rúnmìlà o èèyàn tó gbé ara bókì bákò ní mẹ́bọ̀. ìbọrúkú ńláwo bọrúkú ìbọrúkú ńláwo bọrúkú ìbọrúkúrúkú ta ṣẹṣẹṣẹ mojúbà Adépọ̀jù Àkànní àràbà tọ́jẹ́ tìlú kèrè rójú Àkànní akúndùnmọ̀jà sán ó lé kó lé òjìlá funfun orin òòrè balùwẹ̀ o ìyá òòrùn ìsọlẹ̀ ẹlẹ́ ọmọ ẹni sórí ẹni oníjà ó àárọ̀ olúfún àjọ ọmọ aládé sẹ́sẹ́ fún ìbò làgbà mú mórí balẹ̀ ń tó sáwó. ìbò mama làgbà mọ́ mórí balẹ̀ ń tó sáwó Ọ̀rúnmìlà o ìbò mama làgbà mọ́ mórí balẹ̀ ń tó sáwó. a sọ̀rọ̀ gbogbo ọmọ oko ẹ wálé o èyí ni tọ̀yà pàǹtòsà kábíyèsí mọ̀ yẹn Ṣàngó bàbá kí kábíyèsí fún Ṣàngó tán ẹjẹ́ arọ́jú kákí tó ọyẹ irú rẹ bàbá pé mo pé bàbá pé màgbàmàgbà bàbá pé mèwèlèwè bàbá jọdélé eke mọ̀mọ́ èyí ó jù mí mọ̀mọ́ ẹni èmi jù lọ mọ̀mọ́ ẹni mo bá tọ́ gbá èyí ó jù mí ọ̀pọ̀ gẹ́gẹ́ ẹni èmi jù lọ àìgùnlẹ̀ àdàgbà gúdúgúdú yìí sọ̀jọ́gbà dòdún báládì ọba sílé kankankanna mọ̀ jáda lẹ́bu ìbòkèrè ọba sílé eégún apẹ́gbà Presentó Odogbemi Producciones para ifachade.com. èèyàn tí ó sọ wà lẹ́kọ́rẹ́ ní àdéhùwá ẹjọ́ fàṣẹyẹ náà kó gini lọ ọ̀wàràǹkáká ìwé àgbọn ọ̀rọ̀ o kàkàkọ́rọ̀ lẹ́yìn lé ní.